Assalamu alaikum. Mo sàlámọ̀ kí n tó wọlé. Ewúrẹ́ tó wọlé tí ó kágò ẹ̀ mú so. Àgùntàn tó wọlé tí ó ká sàn ẹ fi ṣe léyà. Èmi wọlé mo kọlẹ̀kùn kókókó. Jẹ́jẹ́ sí mo wọlé mo kọlẹ̀kùn kókókó. Gbogbo ìlara kú àlejò bàbá Ráfíà. Ṣẹ̀fí wà láò bàbá oko. Assalamu alaikum. Mo sàlámọ̀ kí n tó wọlé. Ewúrẹ́ tó wọlé tí ó kágò ẹ̀ mú so. Àgùntàn tó wọlé tí ó ká sàn ẹ fi ṣe léyà. Èmi wọlé mo kọlẹ̀kùn kókókó. Jẹ́jẹ́ sí mo wọlé mo kọlẹ̀kùn kókókó. Gbogbo ìlara kú àlejò bàbá Ráfíà. Ṣẹ̀fí wà láò bàbá oko. Ọmọ gàjì bàbá oko. Ajá máa jẹ́ bí ẹni bàbá oko. Ọmọdé ìlú ìbá ni mo ṣe. Àgbàgbàlù ẹ fojú rẹ̀ wọ̀ kí ohun ẹyẹ rẹ̀ ni.
alára mo ríre. Ọ̀ràngún o mo ríre. Ire tó sọnù ire dé o. alára mo ríre. Ọ̀ràngún o mo ríre. Ire tó sọnù ire dé o. Alára mo ríre. Ọ̀ràngún o mo ríre. Ire tó sọnù ire dé. alára mo ríre. Ọ̀ràngún o mo ríre. Ire tó sọnù ire dé o. Ení lọ́jọ́ kẹta ọdún iléyá. (2022) ó bá sọ́jọ́ Monday 11 of July. Ìlara Ẹ̀pẹ́ lágbèwà yìí. Ẹ̀pẹ́ Ògún mọ́dẹ̀dẹ́ lẹ́ni lójúde ọba wọn Ìlara. Lábẹ̀bọ̀ Olúkáyọ̀dé Olúfọ́lárin mi Ògún Sanwó Tẹ̀ládé nọ́mbà 4 Alára ti ìlú Ìlara Kingdom. Ẹ̀pẹ́ division gbogbo Èkó. Fisherman councillor fọba gbogbo Èkó. Ọkọ lórí Bọ́láńlé Àṣọdúnmọ́dún. Nínú Ẹ̀pẹ́ local government làwọn Ìdẹ́kúnlé. Mo wà lójúde ọba àti Ìlara. Ọjọ́ kọkànlá oṣù kejì ọdún mo wà nílé Ìlara. Aláwo ikọ̀ bàbá Ṣẹ́fíà. Bá ti ṣe léyà ọdún yìí. Ẹni ti dijọ́ kẹta ayé ń sáré à ń tẹ̀lé. Afẹ́rẹ́ ẹran àti rẹran àti jẹran ojú ti dá. Afẹ́rẹ́ ẹran àti rẹran àti pẹran àti jẹran ojú ti dá. Ọjọ́ kò ní gbèsè máa wà lé mi ò yáwó ẹran. Onígbèsè máa yà lé mi torí mi ò yáwó ẹran.
báwo la ṣe fẹ́rẹ̀ ràn là ń sọ níwò yìí jẹ́fà. ọjọ́ márùn-ún sẹ́yìn bàbá rí sí mi ò tí ì rẹ̀ràn bomi láṣìírí. níwò yìí jẹta mi ò tí ì rẹ̀ràn bomi láṣìírí. lásìkò yìí àti rẹ̀ràn àti pẹ̀ràn àti jẹ̀ràn ojú dẹ̀ ti dá. ẹ̀mí aṣojú gbogbo wa àmì o iléyá tó ń bọ̀ wá aṣojú wa àmì èyí tó ń bọ̀ wá aṣojú wa àmì. ọdún tó ń bọ̀ aṣojú wa àmín ọdún tó ń bọ̀ aṣojú wa àṣẹ. ṣẹ́ẹ̀fì wàhálà ò ti dé o ẹ gbáradì fún jó. tẹ́ bá ti ń gbáradì fún jó ẹ gbáradì fowó níná o. ọmọ mọ́gàjì ti dé ẹ gbáradì fún jó. jẹ́jẹ́ sí mú kádàmù ti dé ẹ gbáradì fún jó. níbi kákọrin ọlọ́gbọ́n bàbá làwa jẹ́ kákọrin tó lóye ọ̀gá níṣẹ́ fi ó níbi ká làlùjọ onílù mi ìgbẹ́yìn ẹ̀ làlùjọ mi fún. ṣẹ́fíù ni mò ń jẹ́. bàbá oko lórúkọ ìnagijẹ èwo lẹ tún fẹ́ mọ̀ sí lórí lágbára orí. Àlàó ni mò ń jẹ́ o. bàbá oko lórúkọ ìnagijẹ èwo lẹ tún fẹ́ mọ̀ sí lórí lágbára orí. Ìní lójú di ọba Ìlara. Alára Lagos State. Alára gbogbo Èkó. Fáṣọmọ̀nù gbogbo ọba Lagos. Ẹgbẹ́ alárọ̀ Ògúnmọ́dẹ́dẹ́ kọ́. Ìlara láwàyò. Ṣámánì sí yóò wá gbọ́rẹ̀ hotel suit. Láwọ̀ yàyà nìrẹ̀jú Lẹ́kí local government. Ọmọgbọ́láhàn Abdulrafiu
náwó láàsì mi. ẹ bá ń kí balẹ̀ ọ̀rọ̀ dáadáa náwó láàsì mi. Kakanfò gbogbo Ìlara ààrẹ náà ń pè é bẹ́ẹ̀ ni. ìlú tán bàkí ń sọ pé ààrẹ wọn jẹ Kakanfò. oṣù ọkọ násì bèbí bàbá bèjì ní London. ìwọ mo kọ́kọ́ jírí lónìí nílùú Ìlara. Kakanfò ọ̀rẹ́ Alájí Rashidi Shittu quality. Ọ̀túnba Tóyìn ńkọ́ ọmọnìjó. Babátúndé Àgbọ̀nrín ní London ńkọ́. Ọláṣẹ ní Alákà ní London. Ìbùkún Olú òjò sì pẹ́ bàbá wa ń dé kó ńkọ́. Sọ̀fíà àwọn aróbáyọ̀ bá ta ìkúkọ̀ yìí. Ọmọ onílẹ̀ ńkọ́. Kọ̀m̀rẹ̀kúnlé olóòótọ́ national. Akíbo Efele ṣàmà gbogbo road. Gbogbo Sàríyà ńkọ́. Wàrántọ́ ọ́fíìsà mi ọmọ nìyí Ọlájídé Alóńgẹ́ ńkọ́. Ọmọgbọ́lá wọn Ràfíù kò bá mi kí gbòó. Bọ̀ mi kí gbogbo wọn.